A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Ìjọba àpapọ̀ ti buọwọ́ lu àfikún owó ìwé ìrìnnà fún ọmọ orílẹ̀-èdè bẹ̀rẹ̀ láti ọjọ́ 1 oṣù kẹsàn-án ọdún 2024. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde àná láti ọwọ́ agbẹnusọ fún àjọ alámòjútó ìwé ìrìnnà NIS Kenneth Udoh lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Ó ní àlékún yìí wáyé láti mú kí iṣẹ́ NIS túbọ̀ gbópọn sí i. Fún ìdí èyí ni ìwé ìrìnnà aláwẹ́ 22 ọlọ́dún 5 32 péèjì tí wọ́n ń gba 35,000 naira lé lórí tẹ́lẹ̀ yóò di 50,000 naira, nígbà tí aláwẹ́ 64 64 péèjì ọlọ́dún 10 yóò kúrò ní 70,000 naira wọ 100,000 naira. Bí ó tilẹ̀ jẹ́ wípé àjọ NIS ní àwọn kábàámọ̀ ìrora tí àyípadà yìí lè dá sílẹ̀ fún àwọn tí ó fẹ́ ṣẹ̀ṣẹ̀ fi orúkọ sílẹ̀, wọ́n fi dá ọmọ orílẹ̀-èdè lójú wípé àwọn á túbọ̀ tẹra mọ́ ojúṣe wọn láti pèsè iṣẹ́ tó péye ní gbogbo ìgbà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àjọ alámòjútó iná mọ̀nàmọ́ná NEC ti sọ wípé kò sí èyí tí ó san owó nínú ilé-iṣẹ́ mẹ́rẹ̀ẹ̀rin láti ilẹ̀ òkèèrè tí wọ́n ń pín iná fún láti ìbẹ̀rẹ̀ ọdún 2024. NEC ṣe àfihàn àkọọ́lẹ̀ yìí nínú àtẹ̀jáde tí ó tó akọ̀ròyìn lọ́wọ́. Àkọọ́lẹ̀ náà ṣàlàyé síwájú pé $14.19 million ní àpapọ̀ gbèsè tí àwọn ilé-iṣẹ́ yìí ti jẹ Nàìjíríà. Lára ilé-iṣẹ́ ilẹ̀ òkèèrè ọ̀hún láti rí Paras B ní Benin Republic tí ìyẹn ń jẹ $3.15 million, Transcom SB ní Benin $4.46 million, Mainstream Nigelec ní Togo $1.21 million àti Ọ̀dúnpani CET ní Togo $5.36 million. NEC fi kún un wípé kò sí àkọọ́lẹ̀ sísan owó kankan láti ilẹ̀ òkèèrè lórí invoice $1.86 million fún ìpele àkọ́kọ́ ọdún yìí, yàtọ̀ sí owó àjẹ́lẹ̀ tí wọ́n ti san síwájú àkókò yìí. Àjọ NEC ní àwọn ń retí kí àwọn alámòjútó ti gbé ìgbésẹ̀ lórí ìjìyà tí ó tọ́ láti lè ṣe àdínkù gbèsè tí ó fẹ́ wọ̀ wọ́n lẹ́wù. Nínú oṣù karùn-ún, ìròyìn jábọ̀ wípé iléeṣẹ́ òkèèrè yìí kọ̀ láti jábọ̀ $51.26 million fún Nàìjíríà lórí iná tí wọ́n ń lò fún ọdún 2023. Bákan náà ni iléeṣẹ́ ilẹ̀ òkèèrè yìí kọ̀ láti san $7.61 billion fún àjọ alámòjútó iná fún ọdún 2023. NEC bu ẹnu àtẹ́ lu gbèsè yìí bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní aláìlákìyèsí owó sísan payment indiscipline tí wọ́n gbọ́dọ̀ tètè bẹ́gi dí. Àkọọ́lẹ̀ láti Government Industry ṣe àfihàn wípé àwọn oníbàárà ilẹ̀ òkèèrè kọ̀ láti san $16.11 million, $11.97 million, $11.16 million àti $12.02 million fún Nàìjíríà fún iná tí wọ́n pín fún wọn fún ìpele àkọ́kọ́, ìkejì, ìkẹta àti ìkẹrin ọdún 2023. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìṣòro àti rí epo rà túbọ̀ ń peléke sí i ní ìpínlẹ̀ Èkó, Ogun àti àwọn ìpínlẹ̀ mìíràn bí àwọn alágbàtà epo ṣe ń lo ilé-iṣẹ́ aládàáni láti lọ gbé epo ní $780 per litre yàtọ̀ sí $595 tí wọ́n ń tà á tẹ́lẹ̀. Agbẹnusọ fún ẹgbẹ́ IPMAN Olóyè Chinedu Ukadike fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò bí ó ti fi èròǹgbà rẹ̀ hàn wípé ó ṣeéṣe kí ìṣòro yìí wálẹ̀ láìpẹ́ ọjọ́. Olóyè Ukadike fìdí ẹ̀ múlẹ̀ wípé iléeṣẹ́ elépo NNPC ti ń yọ̀ǹda epo fún àwọn alágbàtà. Títò tí wọ́n rí báyìí kò ní pẹ́ fẹsẹ̀ múlẹ̀, ohun gbogbo yóò padà bọ̀ sípò láìpẹ́ bí wọ́n bá ti pín epo yíká. Ó fi kún un wípé àsìkò òjò náà máa ń fa ìdíwọ́ fún epo gbígbé. Ìṣòro epo ló ti wà láti ọ̀sẹ̀ mélòó sẹ́yìn tí ó ti fa títò káàkiri ilé epo jákèjádò orílẹ̀-èdè tí ó mú ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbàtà epo ṣe àlékún owó jálá epo látorí $685 sí $950 per litre. Ukadike ṣe àwáwí wípé táǹkà epo tí àwọn fi $800,000 gbé tẹ́lẹ̀ ni àwọn fi $3.5 million gbé báyìí nítorí bí dísù ṣe hán gógó àti owó àtúnṣe ọkọ̀.
ó ní iléeṣẹ́ Dangote ní àwọn ń retí ìpè láti ọ̀dọ̀ rẹ̀ fún epo bí wọ́n ti ní lọ́kàn láti yọ middlemen kúrò nínú ìdúnàdúrà wọn nítorí àwọn wọ̀nyí ló túbọ̀ mú epo hàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Mínísítà fún ìṣúná àti ètò ọrọ̀ ajé Sínátọ̀ Abubakar Bagudu ti sọ wípé ìfẹ̀hónúhàn fòpin sí ìjọba tí kò dára end bad governance tí ó wáyé jákèjádò orílẹ̀-èdè ti mú kí ìjọba àpapọ̀ tẹ́tí sí ìpè ọmọ orílẹ̀-èdè. Bagudu tí ó dá ẹ̀bi ìṣòro torílẹ̀-èdè ń kojú lọ́wọ́lọ́wọ́ ru ìṣèjọba àná sọ wípé pẹ̀lú àṣìṣe àtẹ̀yìnwá ààrẹ Tinubu kò fi èyí ṣe. Mínísítà sọ èyí níbi ìpàdé Nigerian Economic Summit Group tí ó dá lórí ètò ọrọ̀ ajé àti ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìjọba tiwantiwa. Mínísítà fìdí ẹ̀ múlẹ̀ wípé ìgbésẹ̀ tí ń lọ láti ṣe ìgbélárugẹ ètò ọrọ̀ ajé ó ní gbogbo ohun tí àwọn bá ń ṣe ní báyìí àwọn ti mọ̀ wípé àwọn gbọ́dọ̀ tẹra mọ́ ọn látàrí ìfẹ̀hónúhàn tí ó wáyé kí wọ́n sì ṣe é ní kíákíá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Olùdíje du ipò ààrẹ láti ẹgbẹ́ òṣèlú Labour níbi ìdìbò gbogbogbò tí ó kọjá ọ̀gbẹ́ni Peter Obi ti ké sí ààrẹ Bọ́lá Tinubu kí ó sọ fún ọmọ orílẹ̀-èdè iye tí ó ná fún ọkọ̀ òfurufú tuntun àti tàtijọ́ pẹ̀lú iye ọdún tí ọkọ̀ yóò lò kí ó tó gbéṣẹ́ sílẹ̀. Ó ní ọmọ orílẹ̀-èdè lẹ́tọ̀ọ́ láti mọ iye tí wọ́n ta ọkọ̀ àtijọ́, mélòó ni wọ́n, ọdún mélòó ni wọ́n ti lò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà kí ó sọ ojúlówó iye tí wọ́n ra tuntun àti iye ọdún tí ó ti lò. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni Obi ti ń béèrè fún àwọn nǹkan wọ̀nyí bí ó ti ń fèsì sí awuyewuye tí ó tẹ̀lé ríra ọkọ̀ tuntun fún ààrẹ láti ọ̀dọ̀ ọmọ orílẹ̀-èdè. Pẹ̀lú bí ebi àti ìṣẹ́ ṣe gbòde kan, Obi tẹnumọ́ wípé ọwọ́ mímọ́ àti àyà funfun ni ó yẹ kí ó jẹ́ àpèjúwe olórí gidi. Obi ní ìjọba yìí yóò pàdánù ọ̀wọ̀ wọn bí wọ́n bá kọ̀ láti pèsè ìròyìn tó kún rẹ́rẹ́ lórí ọkọ̀ tí wọ́n fi owó orí ará ìlú rà àti ààrẹ tí ó jẹ́ wípé ará ìlú ni ó gbé e dé ipò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn ThisDay tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti ní àgbékalẹ̀ ìṣúná owó fún ọdún 2025 yóò dá lórí ohun tí ó ṣe gbòógì jùlọ fún orílẹ̀-èdè. Wọ́n ní àwọn yóò rí dájú wípé pẹ̀lú owó tí wọ́n ń bu ọwọ́ lù fún iṣẹ́ àkànṣe jẹ́ iṣẹ́ tí ó ṣe kókó jùlọ. Olórí òṣìṣẹ́ fún ààrẹ Honorable Fẹ́mi Gbàjàbíàmílà ni ó ṣe àfihàn yìí bí ó ṣe ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìgbésẹ̀ ìwalẹ̀jìn lórí àjọ ìjọba bí ó ti tẹnu mọ́ ìdí fún ìjọba láti kọ́kọ́ mójútó àwọn ohun tí ó ṣe gbòógì jùlọ tí yóò dá lórí owó tí ó bá wà nílẹ̀. Gbàjàbíàmílà sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ láti fagilé àjọ ìjọba tí iṣẹ́ wọn ò bá múnádóko tó kí ààyè lè wà fún àwọn yòókù bí ó ti rọ àwọn òṣìṣẹ́ àjọ wọ̀nyí kí wọ́n gbájúmọ́ àṣepé iṣẹ́ bí wọ́n ṣe ń ṣe àtìlẹ́yìn fún ọ̀gá ilé-iṣẹ́ láti lè ṣe àṣeyọrí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Mọ́gàjí Olúbàdàn ní agboolé Látòní Lábò Ìbàdàn akàwégboyè Abíọ́dún Gbọ́lágadé ti fi ìyàlẹ́nu àti ìbánikẹ́dùn rẹ̀ hàn sí ikú alága ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Isaac Ọmọdéwu. Ó ṣe àpèjúwe Ọmọdéwu gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ àgbà òṣèlú tí wíwà nínú òṣèlú rẹ̀ dá lórí láti mú ènìyàn gòkè àgbà. Nínú àtẹ̀jáde ní Abíọ́dún ti ṣàlàyé ipa alága sí ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀yọ́. Kì í ṣe kèremí tí ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ka ìpínlẹ̀ Ọ̀yọ́ kò lè gbàgbé láéláé. Abíọ́dún fìdí ẹ̀ múlẹ̀ wípé ikú Ọmọdéwu jẹ́ àdánù ńlá fún APC ìpínlẹ̀ Ọ̀yọ́ àti orílẹ̀-èdè lápapọ̀. Ọmọdéwu ni a gbọ́ wípé ó jáláìsí lówùúrọ̀ kùtùkùtù ọjọ́ Ajé ní ilẹ̀ Amẹ́ríkà lẹ́ni ọdún 61. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Adájọ́ àgbà ìkejìlélógún fún orílẹ̀-èdè Nàìjíríà CJN Adájọ́ Olúkáyọ̀dé Aríwóọlá ti fẹ̀yìntì
lẹ́nu iṣẹ́. Ariwoọlá fẹ̀yìntì lẹ́yìn tí ó pé ẹni 70 ọdún. Ọjọ́ 22 oṣù kẹjọ ọdún 1954 ni wọ́n bí adájọ́ Ariwoọlá. Ọjọ́ 22 oṣù kọkànlá ọdún 2011 ni ó gba ìgbéga sí ilé-ẹjọ́ tó ga jùlọ the Supreme Court kí wọ́n tó yàn án sí ipò adájọ́ àgbà ní ọjọ́ 27 oṣù kẹta ọdún 2022. Ayẹyẹ fún ìfẹ̀yìntì Ariwoọlá ń lọ lọ́wọ́ báyìí ní ilé-ẹjọ́ tó ga jùlọ. Ẹ̀kọ́ ṣojú mímu wípé adájọ́ Kudirat Kékeré-Ẹkùn ni yóò gba ipò Ariwoọlá gẹ́gẹ́ bí adájọ́ àgbà tuntun CJN. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Obìnrin méjì ni a gbọ́ wípé wọ́n di olóògbé níbi ìjàmbá ọkọ̀ ojú omi tí ó wáyé ní ìpínlẹ̀ Taraba. Ìṣẹ̀lẹ̀ tí ó wáyé nírọ̀lẹ́ àná ní agbègbè Mayo-Ranewo, ìjọba ìbílẹ̀ Kanṣu Àdó-Kọ́lá. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé láì tí ì pé ọdún kan tí ọ̀pọ̀ ń rì sínú odò kan náà ní odò ibi ìjọba ìbílẹ̀ Kanṣu ibi. Bí a kò bá gbàgbé wípé nínú oṣù kẹwàá ọdún 2023 ni ènìyàn tí ó lé ní 50 rì sínú odò nígbà tí ọkọ̀ ojú omi dojúdé bí wọ́n ṣe ń rin ìrìnàjò lọ abúlé Tílé ní Karim Lamido. Àwọn tí ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ sọ fún akọ̀ròyìn wípé kìkì obìnrin ní gbogbo èrò inú ọkọ̀. Èrò tí ó lé lọ́gbọ̀n ni ó wà nínú ọkọ̀ nígbà tí ìṣẹ̀lẹ̀ aburú yìí wáyé, tí ó sọ ará agbègbè sínú ìdárísọ. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tí ó wáyé ní ọdún tí ó kọjá ní gómìnà ìpínlẹ̀ Agbo Kefas lérí láti gbé ìgbésẹ̀ tí yóò dènà irúfẹ́ àjálù báyìí ní ọjọ́ iwájú, ṣùgbọ́n kò sí àpẹẹrẹ wípé ìlérí yìí wá sí ìmúṣẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí.